àwọn babaláwo kan máa ń sọ wípé ifá ènìyàn kò pé kó tún ifá tẹ̀, ṣé lóòótọ́ ni? Kò sí ifá tí wọ́n lè dá tó máa sọ pé kí èèyàn lọ tún fá tẹ̀. Bẹ́ẹ̀ ni, àwọn èèyàn máa ń kifá irú òtúràsá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pé ìgbà tí wọ́n ń ṣe fá yẹn wọn ò ṣe pé, wọn ò ṣe pé. Ṣùgbọ́n kò sọ wípé kí wọ́n tún ifá náà tẹ̀ o. Ìyẹn ìkíní. Àwọn olè, olójú kòkòrò, oníjìbìtì babaláwo ló máa sọ fún ẹ láì tí ì mọ olúwo ẹ. Ká sọ pé ifá yìí ni kó o tẹfá. Èèyàn ti lè tẹfá tẹ́lẹ̀ kódù tó jáde kó sọ pé kéèyàn tẹfá. Ìyẹn ò sọ pé ifá ò sọ pé ẹni yẹn ti nífá, nítorí pé ọlọ́wọ́jọ odù tó jáde fẹ́ni tí ò tí ì nífá tí ó padà tẹfá, ó lè jáde fẹ́ni tó ti nífá. Ẹnu pé kò kàn sọ pé bàbá o mo ti tẹ ifá ni, kì í ṣe kí babaláwo kan wá sọ wípé pẹ̀lú nǹkan tí fámi sọ yìí, ó sọ pé ifá yẹn ò tí ì pé ni pé òun ò rò pé wọ́n ṣe pé àfi kó o wá tún ifá yẹn tẹ̀. Oníjìbìtì èèyàn ló ń sọ bẹ́ẹ̀ o, oníjìbìtì ó lè èèyàn. Ṣùgbọ́n tí ẹ bá wá jọ ń ṣàlàyé ọ̀rọ̀ wọn ra tó lódùmarè bá fẹ́ yọ ẹ́, tó bá jẹ́ pé ibi tó o ti tẹfá yẹn tó o wá ṣàlàyé tẹ́ ẹ jọ fi omi jomitoro ọ̀rọ̀ débi wípé lágbájá ló tẹ̀ ẹ́ nífá, tẹ́ ẹ wá ń wádìí títí tí babaláwo a máa wádìí ta ló tẹ̀ ẹ́ nífá yẹn láti confam pé ṣé babaláwo lonítọ̀hún. Tí ifá bá wá sọ pé, téèyàn bá wá mọ̀ pé ẹni yẹn èyí ṣe babaláwo, ẹni yẹn kì í ṣe babaláwo lóòótọ́, wọ́n wá lè padà tẹ onítọ̀hún nífá. Wọ́n lè sọ pé ẹni yẹn ò tẹfá o, ẹni tí ò dẹ̀ tẹfá kò lè mọ ohun tí wọ́n ń ṣe nínú gbódù o. Nǹkan tí ó ṣẹlẹ̀ ni pé kó ṣẹ̀ṣẹ̀ wá tẹfá. Ìtẹ̀rọ́ nìyẹn, ìtẹ̀ irọ́ kì í ṣe ìtẹ̀ ifá. So ifá tí wọ́n ń tẹ̀ nínú mọ́tò, ìtẹ̀rọ́ nìyẹn, kì í ṣe ìtẹ̀fá. So èèyàn ti máa mọ̀ pé ẹni tó tẹ̀rọ́ o àti ìtẹ̀fá, a ṣẹ̀ṣẹ̀ fẹ́ tẹ ifá ni. So ẹ jẹ́ ká tẹ̀síwájú ká lọ sí ibì keje. Ẹni tó bá ní òun fẹ́ tún fá tẹ̀ fún ẹ, ti mọ̀ pé olè ni, ó fẹ́ lù ẹ́ ní jìbìtì ni,